Kìní ìtumọ̀ ṣíbrá bábá. Mo ní kìní ìtumọ̀ ṣíbró bóbó. Speaking in tongues náà pé bẹ́ẹ̀ ṣíbrá bábá. Ṣíbrá bábá. Ìfèdèfọ̀ náà pé bẹ́ẹ̀ ṣíbró bóbó. Ẹ wo láti 22 àbí 24 years ago tí mi ò rẹ́ nìkan kan sọ pé Ọmọlọ́pẹ́ nìṣó lórí social media ní interview ẹ̀. Bẹ́ẹ̀ ni. Ṣé mi máa break record? Bẹ́ẹ̀ ni sà. Alhaji first record yẹn náà ni mo gbé wọn wọlé. Ṣé rí first album yẹn Ọmọlọ́pẹ́ yẹn ó fa a lot of controversy. Controversy how? Bẹ́ẹ̀ ni. Pé first person tó máa kọ́kọ́ kọ Fuji nínú gospel èmi ni. Kárígò kárígò Jésù ní kẹ́ kárígò. Kárígò kárígò Jésù ní kẹ́ kárígò. Àwọn èèyàn sọ pé kí ló ń jẹ́ kárígò, wọ́n á criticize pé ó ṣe tí máa sọ àṣà. Wàhálà yẹn pọ̀ nígbà yẹn bẹ́ẹ̀ ni. In fact ó débi pé àwọn kan fi mí kọrin, àwọn kan kéwì nítorí mi, àwọn kan sọ pé kán ban mi. Fuji tí wọ́n kọ̀ ní 22, 23, 24 years ago kò sí gospel singer náà tí ò kọ Fuji lẹ́nu. Bóyá lẹ mọ̀ p'Olúwa ni. Bóyá lẹ mọ̀ pé Jésù lolúwa. Wọn ò tí ì tó ọlọ́pọ̀ sí wa o. Kó tó wá di pé mo wá bẹ̀rẹ̀ sí ní máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn bàbá mi olórin mi nínú gospel bíi Ìmọ́lẹ̀ Ayọ̀, bíi Ayẹwà, bíi Ìtẹ̀lé mi. Bẹ́ẹ̀ ni èmi pẹ̀lú sísítà mi táwọn náà tọ́lọ́run ń lò wọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, sísítà Esther Ìgbẹ́kẹ̀lé, a jọ wà lẹ́yìn Ìmọ́lẹ̀ Ayọ̀ ńgbà yẹn ni. Esther Ìgbẹ́kẹ̀lé kan náà. Bẹ́ẹ̀ mo pàdé ìránṣẹ́ Ọlọ́run kan sà. Wọ́n ní àwọn wà lára àwọn ìránṣẹ́ Ọlọ́run tó lọ gbàdúrà lórí òkè tìmí. Pé kí ni? Bẹ́ẹ̀ ni pé kí ọ̀tá mi má gbèrí. Bẹ́ẹ̀ ni lọ́jọ́ tí mo sọ ìránṣẹ́ Ọlọ́run alààyè ni wọ́n. Ẹ ṣe ń sọ pé òògùn ọkùnrin yìí ṣé ká sọ pé Fuji tẹ mú wọ gospel ló fà ní àbí? Bóyá lẹ mọ̀ p'Olúwa ni. Bóyá lẹ mọ̀ pé Jésù lolúwa. Wọn ò tí ì tó ọlọ́pọ̀ sí wa o. Ọ̀tá tó fitinà mi tí ò fẹ́ kí n rírí ayé mi gbà o. Lórúkọ Jésù ìyà dé fún látòní lọ. Sọ̀rọ̀. Wọn ò tí ì tó ọlọ́pọ̀ sí wa o. Nínú àwọn olórin ẹ̀mí tó introduce tó yàtọ̀ sídìí iṣẹ́ gospel ní àlejò tẹ́ fẹ́ ní Nàìjíríà lónìí. Nínú bọ́n ṣe ń kọrin ẹ̀mí, ìgbà táwọn gbé tí wọ́n dé oríṣiríṣi ọgbọ́n náà fi sún síwájú. Wọ́n sún síwájú débi pé gbà tó tó àkókò kan àwọn èèyàn nílùú orin wọn náà tún kọ yìí. Ó tó táyì kan náà tún ní kìíní ìtumọ̀. Kìní ìtumọ̀ ṣíbrá bábá. Mo ní kìní ìtumọ̀ ṣíbró bóbó. Speaking in tongues náà pé bẹ́ẹ̀ ṣíbrá bábá. Ṣíbrá bábá. Ìfèdèfọ̀ náà pé bẹ́ẹ̀ ṣíbró bóbó. Torí ọmọlẹ́yìn Jésù ọmọlẹ́yìn ànábì ni ẹ́. Olọ́lé aláwo dẹ̀ tún lọ́lé oníṣègùn. Oníbọ́nẹ̀gẹ̀ ni ẹ́. Ó bá wọn plan kù pò láti gbàjọba. Kí ni ìtumọ̀ yẹn? Bó pè mí lọ́mọ Jésù ó ṣe déédéé. Bó pè mí lọ́mọ Jésù rẹ́gí ló ṣe. Ọmọ ọlọ́pàá ni wọ́n pè mí nígboro. Àgàgà tí bá lọ church máa kọrin ọpẹ́. Ó yẹ jẹ́ ká yìn Jésù ká lálùjọ. Àlùjọ Jésù yẹn dùn lẹ́nu ti tèmi. Wọ́n jíjọ Jésù lọ́wọ́lọ́wọ́. Ọdún wo ni rẹ́kọ̀dù yín àkọ́kọ́ náà? 2002. Wow, 22 years ago. Bẹ́ẹ̀. Kí lorúkọ yín mà? Orúkọ mi ni Queen Adéjọkẹ́ Bánkọ́lé Ọmọlọ́pẹ́. Báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ music? Mo bẹ̀rẹ̀ láti church. Torí bàbá tó bí mi wọ́n jẹ́ olùdásílẹ̀ church CAC. So ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ pẹ̀lú akọrin. But ọjọ́ kan wá wà mo ní àwọn ọ̀rẹ́ kan tájọ máa kọrin nígbà yẹn. A wá lọ sí studio a lọ ṣiṣẹ́. So wọ́n wá fún mi ní verse kan nínú orin yẹn. Ẹni tó wá gẹ́gẹ́ bí producer iṣẹ́ yẹn. Bó ṣe rí mi nìyẹn. Bó ṣe wá pè mí sẹ́yìn nìyẹn pé ó lè kọrin. Wá ká ipò jẹ́ ká ṣe nǹkan kan. Bí mo ṣe wá délé, mo ṣá wá bẹ̀rẹ̀ sí ní pray pé tọ̀ Olúwa, ìwọ ló sọ pé báyìí fún ẹni torí pé kò kí ń ṣe nǹkan tó wà ní mind mi. So bí mo ṣàṣe bẹ̀rẹ̀ sí ní pray, ẹ̀mí mo wá sọ fún mi pé kí n lọ. Nǹkan báyìí lòun fẹ́ kí n ṣe ṣá. Kí n gba ọ̀nà yìí tó yàtọ̀ sí ọ̀nà mi torí pé àwọn tóun fẹ́ ti pasẹ̀ mi mínísítà sí wọn kì í ṣe just normal Christian tó yẹ pé wọ́n ti mọ nǹkan tá à ń sọ. Ṣùgbọ́n àwọn tó wà ń ta tó jẹ́ pé wọn ò fẹ́ gbọ́ nǹkan míì lẹ́yìn pé kó gbọ́ Pàṣọ, lẹ́yìn pé kó gbọ́ Màláíkà, lẹ́yìn pé kó gbọ́ Wàsíù, lẹ́yìn pé kó gbọ́ àwọn tó wà ní line yẹn tí wọn already tẹ́ bá play music gospel kankan létí wọn
wọ́n máa walk away ni pé kí lẹ̀ ń sọ. sọ. Ṣùgbọ́n tó o bá lọ ní ọ̀nà yẹn wọ́n máa listen sí mi and nípasẹ̀ àwọn nǹkan tó o bá sọ ló máa fi jèrè ọkàn àwọn ènìyàn. So bí mo ṣe bẹ̀rẹ̀. Ọlọ́run ló mínísítà fún yín pé kẹ́ ẹ fi fújì bẹ̀rẹ̀ Bẹ́ẹ̀ni, gospel music. bẹ́ẹ̀ni. Wow. Ẹlẹ́wà ń studio ẹ wá ní kẹ́ ṣorin kan. Bẹ́ẹ̀ni mo wá ṣe verse kan. Bẹ́ẹ̀ni. Orin tẹ́ lọ ṣe ẹ̀yin kọ́ lẹ ní. Èmi kọ́ ni mo ní. Wọ́n kàn invite mi bíi backup singer nígbà yẹn. Okay, ẹ ti lẹ́bùn orin tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni mo ti lẹ́bùn. Kì í ṣe pé bóyá délé bá àbí bàbá ń pàdé. Bàbá ń kọ́ ni bí mo ti ṣàlàyé náà ní ìsìn bàbá mi ní church. So olórin náà dẹ̀ tún ni wọ́n. In fact àwọn gan máa ń lọ show tó máa ń tẹ̀lé wọn lọ bíi backup singer. So ẹ̀yìn wọn gangan ni mo ti lè sọ pé mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ kó tó wá di pé mo wá bẹ̀rẹ̀ sí ní máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn bàbá mi olórin mi nínú gospel bíi Ìmọ́lẹ̀ Ayọ̀, bíi Ayẹwà, bíi Tẹ̀lé Mi. Bẹ́ẹ̀ ni mo ṣiṣẹ́ lọ́ndà wọn dáadáa. Bẹ́ẹ̀ ni fún àìmọye ọdún. Kí lẹ̀ ń ṣe lẹ́yìn wọn? Mo ń kọrin ni, mo ń gbé orin. Bẹ́ẹ̀ ni èmi pẹ̀lú sísítà mi táwọn náà tọ́lọ́run ń lò wọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí sísítà Esther Ìgbẹ́kẹ̀lé a jọ wà lẹ́yìn Ìmọ́lẹ̀ Ayọ̀ ńgbà yẹn ni. Esther Ìgbẹ́kẹ̀lé kan náà. Bẹ́ẹ̀ ni a jọ wà lẹ́yìn bàbá Ayẹwà nígbà yẹn ni. So mo ti ṣiṣẹ́ lọ́dà wa under àwọn ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ olórin àgbà dáadáa kó tó di pé mi náà wá dádúró. Ṣé ìgbà tí wàá lọ studio yẹn tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ pé bẹ́ẹ̀ ṣe ń kọrin ó dáa ṣé nǹkan tó wá prompt nìyẹn láti gbé rẹ́kọ̀dì jáde? Kò ń ṣe pé òun ló prompt mi mo ti ní èrò ọkàn yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n ṣe mọ̀ téèyàn bá fẹ́ ṣe nǹkan tí ò bá sí alátìlẹyìn kankan kò sí béèyàn ṣe fẹ́ sọ pé èèyàn lè ṣe ṣùgbọ́n gbà tọ́lọ́run wá ti ẹni yẹn sí mi ni mo ṣẹ̀ṣẹ̀ wá lọ pray pé Olúwa ṣé nǹkan tó fẹ́ ṣe àbí nǹkan tó fẹ́ kí n ṣe ṣé ọ̀nà tó fẹ́ kí n gbà lélẹ̀ ìdí nìyẹn tí mo ṣẹ̀ṣẹ̀ wá padà sọ́dọ̀ Ọlọ́run tí mo ṣẹ̀ṣẹ̀ lọ béèrè pé àsìkò ti tó fún mi láti tẹ̀síwájú ẹ̀mí mímọ́ dẹ̀ sọ pé kí n tẹ̀síwájú. Ó ní mo fi wá kọrin yẹn pé new dimension látúmúwọ̀ gospel for example àti mú fújì wọ adẹ̀tún fàlùjọ sí borí wọn tó ń jó kó yá bá wọn jó ẹ pàtẹ́wọ́ kẹ́yà bá ń kálẹ́lúyà o ẹ pàtẹ́wọ́ kẹ́yà bá ń kálẹ́lúyà o ẹ pàtẹ́wọ́ kẹ́yà bá ń kálẹ́lúyà o. Ohun tẹ́ mú wọ gospel ńgbà yẹn ẹ̀mí Ọlọ́run ló tọ́ yín sọ́nà. Okay, now lásìkò tẹ́yìn fẹ́ jáde yẹn àwọn olórin ẹ̀mí wo lẹ̀ ń gbọ́ káàkiri? Nígbà yẹn àwọn màmá mi ọpẹ́lọpẹ́ Anointing àwọn náà ń rèé nígbà yẹn. Nígbà yẹn àwọn màmá mi Tọ́pẹ́ Àlàbí àwọn náà wà ń ta ńgbà yẹn. Then àwọn bàbá mi Ayẹwà, Ìmọ́lẹ̀ Ayọ̀, bàbá Tẹ̀lé Mi, màmá Bọ́lá rẹ̀ Àtòríṣe yes God bless you Mega náà ti wà. Dáre Melody náà ti wà nígbà yẹn wọ́n ti wà ńgbà yẹn. Aláṣeyọrí ńkọ́? Wọ́n ti máa wà bọ́ mi ò lérò pé bí a mọ̀ wọ́n dáadáa nígbà yẹn. Àpèkẹ́ Ọlá ńkọ́? Wọ́n ti máa wà mí ìbọn mi mọ̀ wọ́n dáadáa nígbà yẹn. Bọ̀ tá a bá ń sọ pé àwọn tó ń mọ̀ àwọn tó ń mọ̀ dáadáa nígbà yẹn. Èwo lẹ fi ṣe first record? Ọmọlọ́pẹ́ ni first record mi. Kí ló fọ Ọmọlọ́pẹ́ yẹn? Ohun tó fà náà ni pé èmi máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé in every situation tí mo bá bára mi ohun tí mo máa ń sọ fáwọn èèyàn náà ni pé ẹ jẹ́ a dúpẹ́. So ìdí nìyẹn tí mo ṣe pé first album yẹn ní Ọmọlọ́pẹ́. Ó yá kí ni ìbẹ̀rẹ̀ Ọmọlọ́pẹ́ yẹn? Òun náà ni bóyá lẹ mọ̀ pé Olúwa ni bóyá lẹ mọ̀ o bóyá lẹ mọ̀ pé Jésù lólúwa wọn ò tí ì tó kán lọ pọ̀ sí wa o. Okay, but bóyá lẹ mọ̀ ìyẹn fẹ́ jọ bí wọ́rọ̀. No bí slow highlife. Báwo lẹ ṣe wá rí sí high tempo? Bá ṣe wá bẹ̀rẹ̀ bóyá lẹ mọ̀ àwa sọ pé bàbá ta ló sọ gẹ́gẹ́ gidigidi ibẹ̀ ló ti wá mú díẹ̀díẹ̀ bàbá ta ló sọ wọ́n sọ pé Sátánì fẹ́ gbé mú wọ́n sọ pé Sátánì fẹ́ gbé mú èmi àfàdúrà jagun ni èmi àfàdúrà jagun ni bí Mr. Devil bá gbé mú pẹ́rẹ́ èmi àfàdúrà fíyé. In fact gbogbo composition yẹn náà ṣẹ́yìn lẹ́ni. Bẹ́ẹ̀ni. Ọmọlọ́pẹ́ ni first record. Bẹ́ẹ̀ni òun ni first record. Ìgbàlẹ̀ tí wọ́n gbé Pasuma wọlé. Nínú first record yẹn náà ni mo gbé wọn wọlé. Ṣé bẹ́ẹ̀ ni? Inú ẹ̀ ni. Okay. Báwo lẹ ṣe jù sí Pasuma tí Pasuma fi gbà? Mo sọ pé ọmọ tó bá fẹ́ lọ́dọ̀ Jésù o believe in God kó dẹ̀ wá prayerful o kó dẹ̀ máa love your neighbor as yourself o torí ohun tó bá ti ń ṣe àmàdùn náà ni. So àwọn náà wá tún wá tukọ̀. Ọmọ tó bá fẹ́ lọ́dọ̀ Jésù o believe in God kó dẹ̀ wá prayerful o kó dẹ̀ máa love your neighbor as yourself o torí ohun tó bá ti ń ṣe àmàdùn náà ni. A tún wá sọ wípé December kò ní di wá mẹ́rù lọ o
lórúkọ Jésù kò ní di wá ẹ̀yin tẹ́ wò mí náà máa sọ December kò ní di mí mẹ́rù lọ́wọ́ kò ní di wá mẹ́rù o lórúkọ Jésù kò ní di wá mẹ́rù o ọmọ ọlọ́pẹ́ Adéjọkẹ́ December kò ní di wá mẹ́rù o ẹ̀ṣà mi àdúrà ọjọ́ kankan náà ni. ọmọ ọlọ́pẹ́ ni first record lẹ́yìn ọmọ ọlọ́pẹ́ yẹn kọ́ ìmí ìwòlẹ̀ tí wọ́n mo wá ṣe understanding Jésù. ọmọ ọlọ́pẹ́ àwọn olè fẹ́ kàn understand Jésù. Okay, thank you sir. ṣe rí first album yẹn ọmọ ọlọ́pẹ́ yẹn ó fa a lot of controversy. Controversy how? bẹ́ẹ̀ ni pé first person tó máa kọ́kọ́ kọ fújì nínú gospel èmi ni àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní criticize pé why Pasuma in gospel why Fuji in gospel. So then nínú orin yẹn àwọn àṣà mélòó kan wà ńbẹ̀ tí mo sọ pé kárígó Jésù ní kẹ́ kárígó Jésù ní kẹ́ kárígó àwọn èèyàn sọ pé kí ló ń jẹ́ kárígó. Kárígó and simple English ni carry go and go ó tán. Okay, kárígó Jésù ní kẹ́ kárígó ìbànújẹ́ ayé mi Jésù ní kẹ́ kárígó ẹgbẹ́ ẹ̀dẹ̀ máa lọ. àìrínú ayé mi Jésù ní kẹ́ kárígó fóònù ayé mi kòtò ayé mi Jésù ní kẹ́ kárígó ìyẹn wá criticize pé ó ṣe tí máa sọ àṣà. kárígó àìrínú ayé mi Jésù ní kẹ́ kárígó àwọn èèyàn wá criticize pé kí ló mean by kárígó. Then nígbà yẹn ṣe mọ̀ bá ṣe ń sọ oríṣiríṣi àṣà láyé ta wà yìí náà ni kárígó yẹn jẹ́ bí àṣà táwọn tèmi ń sọ ń gbà yẹn ṣe understand nǹkan tí mo mean by àwọn tèmi. So òun làwọn èèyàn ṣe wá ń criticize ẹ pé why tí mo ṣe máa bring ẹ into gospel. Kò dẹ̀ sí èmi ò dẹ̀ rí nǹkan kan tó ṣe bàbàrà ń bẹ̀ ju pé English ni wọ́n sọ mo dẹ̀ lò àsọ̀rọ̀ orin láti fi kọrin ó tán. Wàhálà yẹn pọ̀ nígbà yẹn bẹ́ẹ̀ ni in fact ó débi pé àwọn kan fi mí kọrin àwọn kan kéwì nítorí mi àwọn kan sọ pé kán ban mi àwọn kan ṣe oríṣiríṣi nǹkan. Bàbá mi kò sí gospel singer náà tí ò kọ fújì lẹ́nu kò sí fújì tí wọ́n kọ ní 22, 23, 24 years ago òun ló wá di pàtàkì igi ilé láàárọ̀ ìbáyìí. ẹ̀yin dẹ̀lẹ́ ni èmi dẹ̀ ni first person tó kọ́kọ́ lò ó sí gospel. ó ga ọ náà understanding Jésù yẹn ẹ wá ń ṣàlàyé fáwọn èèyàn pé kàn. nínú understanding Jésù yẹn mo ti wá ń ṣàlàyé pé kárígó tí mo kọ́ Adéjọkẹ́ Jésù olódìlódì náà lọ gbà mí sí wọ́n ní mo dáṣà wọ́n ní mo ṣe yẹyẹ máa ní kárì lóyìnbó ayé ẹ bá mi túmọ̀ o go lóyìnbó ayé ẹ bá mi túmọ̀ o ìbànújẹ́ ayé mi mo ní kó máa pààrọ̀ lọ àìlówó lọ́wọ́ ayé mi mo ní kó máa pààrọ̀ lọ kárígó tí mo sọ ọ̀nà òbí wàhálà o. lásìkò tẹ́ ń sọ yìí náà ẹ tún kọ reggae kẹ àbí. bẹ́ẹ̀ ni ṣẹwẹlẹ Jésù náà ṣe but nígbà yẹn ṣẹwẹlẹ làwọn máa ń sábà ń kọ but nígbà tí fújì yẹn wá dé àwọn náà wá bẹ̀rẹ̀ sí ní lo ṣẹwẹlẹ àti fújì lẹ́yìn yẹn ọmọ ológo náà ṣe gospel fújì nígbà yẹn bẹ́ẹ̀ ni òun náà ṣe gospel fújì. ó ti pẹ́ o rẹ́kọ̀dù mélòó lẹ ṣe. nígbà yẹn mo ṣe méjì bọ̀ láìpẹ́ yìí mo ṣe ẹyọkan sí ó wá jẹ́ mẹ́ta. bọ̀tẹ́ dúró first one jẹ́ ọmọ ọlọ́pẹ́ second one jẹ́ understanding Jésù. ibi kan àtẹ̀tí lo reggae kan. nígbà táyé àtàwọn ogun dìde sẹ́ Olúwa yóò dìde ọ̀tá tiraka láti já mi kulẹ̀ Ọlọ́run mi kò ní gbà yé ìwọ nìkan ni mo mọ̀ mo gbójúlé má jẹ́ kọ́tá yọ mí Olúwa mi ọba mo bàrò ọba mo bàrò Jésù Kristi ọba mo bàrò ọba mo bàrò Elédùmarè ọba mo bàrò Jésù ọba mo bàrò. kí ló wá stop ní láti jọ yẹn tẹ́ ṣe rẹ́kọ̀dù. láyé ìgbà yẹn ó máa ní agreement tá a máa sign pẹ̀lú àwọn tá à ń bá ṣiṣẹ́ so nígbà tásìkò dẹ̀ pé láàrin èmi àti ẹni tájọ lágreement a part ways but nǹkan tó wá fọ́nì sí mi ni pé lẹ́yìn ìgbà yẹn tí n bá wá bá yín pé ẹ sà mo ní iṣẹ́ tí mo fẹ́ kẹ́ bá mi pè mo tẹ́ ní rárá o artist lágbájá mi ò lè ṣiṣẹ́ o tí n bá tún kúrò lọ́dọ̀ yín tí mo tún lọ bá ẹlòmíì á sọ pé rárá o artist lágbájá mi ò lè ṣiṣẹ́ o ìdí nìyẹn tí mo ṣe wà bí mo ṣe wà yìí o mi ò rẹ́nì kankan sọ pé ọmọ ọlọ́pẹ́ kí ló ń ṣe ń bẹ o. ẹdùn náà kò yé mi o
àárín yẹn ò yé mi àsìkò yẹn nìkan kọ́ lolórin tó jáde náà. bẹ́ẹ̀ ni èmi nìkan kọ́ ṣùgbọ́n ogun yẹn pọ̀ mi ò mọ̀ bóyá ṣé múlẹ̀ ní kí n pè é àbí wọn ò fẹ́ dalẹ̀ ara wọn àbí I don't understand ìdí tó fi rí bẹ́ẹ̀ mi ò mọ̀. ìyẹn lágbára o. mi ò mọ̀ títí di èní mi ò sí ní under any record label. bẹ́ẹ̀ ni títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. but ohun táyìn dálẹ̀ lọ́pọ̀lọpọ̀ tí ń jẹ yìí. òun náà jẹ́ o èmi rèé nínú lọ́wọ́ ọlọ́run yìí tí má sọ nǹkan mi. abẹ́yìn àti ẹni tó gbéṣẹ́ yín jáde ti lágrímẹ̀ǹt for life. láéláé béèyàn kan bá tiẹ̀ fi kan dìyàn lójú tó wọ́n fi ń fọwọ́ èèyàn sínú ìwé téèyàn bá lajú náà èèyàn máa padà rí ìwé. but Edo, yes, that reminds me àsìkò yẹn náà ni àwọn kónkóló nínú kónkóló àtẹ̀yìn talẹ́ kọ́kọ́ jáde náà. èmi ni mo kọ́kọ́ jáde. èmi ni mo kọ́kọ́ jáde kónkóló ṣáńkó sáfẹ́jọ́ tẹ̀kómà ọmọ ológo yẹn gbogbo wa yẹn under same record label la wà. ẹ dúró ó pẹ́ tí tẹ̀kómà náà ti release o. ok mákẹ́tà ò gbà yín ọ̀pọ̀lọpọ̀ náà máa ń fowó wọn ṣiṣẹ́ náà. mò ń fowó mi ṣe níwọ̀nba ibi tí agbára mi lè gbé dé wọn bá bí tágbára mi gbé dé ni mo fowó mi ṣe dé. ṣé àwọn iṣẹ́ yẹn ṣá ẹgbàá royalty lórí ẹ̀. bóyá tí Jésù bá san fún mi mi ò gba nǹkan kan lórí ẹ̀ gbogbo ẹnu ni mo fi sọ mi ò gba £1 báyìí. bóyá kò tà. jẹjẹ pariwo. bóyá aṣẹ yín ò tà. kò tà kẹ̀ kò síbi tí wọn ti gbọ́ iṣẹ́ yẹn nínú gbogbo àgbáyé yìí I am very sure of that. torí gbà yẹn gan ayé kí ló ń jẹ́ social media wà bọ̀ kò tí dàbí. ọmọ ọlọ́pẹ́. kò síbi tí ò dé ó tà. ẹ̀bùn ẹ̀mí yẹn ṣì wà ẹ kọrin mọ́ ni. mo ń kọrin o. ẹ ń lòde. bẹ́ẹ̀ ni. ọ̀pọ̀ àwọn fàyín tó wò mí káàkiri àgbáyé ń sìn ẹlòmíì iṣẹ́ rántí àǹtí ìṣá ẹ rántí den some years back pé wọ́n fi nǹkan tó yàtọ̀ gbogbo ohun tó ń bú wọn fún gbà yẹn sìn òun láyé wá ń ṣe báyìí but tí tó wá ń yà mí lẹ́nu pé ẹ wá ṣe ok ìgbà wo ẹlẹ́ṣẹ̀ kan láìpẹ́. àìpẹ́ yìí náà kò ṣe bí àìpẹ́ yìí bíi pé ká sọ pé last year o ọ̀rọ̀ eléyìí tí mo sọ pé mo ṣe yìí náà ṣùgbọ́n náà ni mò ń gbé kiri tí mi ò rẹ́ nìkankan gbà lọ́wọ́ mi. ọ̀rọ̀ album tí mo sọ yìí ń sì bóyá 2016. 8 years ago. yes ni mo ti ṣe tó yẹ pé fúnra tí bá lọ program churches ni mo kàn ń ṣe sí CD tí mò ń tà ń bẹ̀ kò kí n ṣe pé bóyá mo wà under any record label. ṣé inú Fuji gospel yẹn náà ló wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni wà nínú. kí ló dé ẹ gbé sórí social media platform. mo wà lórí social media platform but ẹ mọ̀ pé àwọn ogun kan wà tó jẹ́ pé èèyàn máa fi ọgbọ́n Ọlọ́run máa ṣe tí n bá post díẹ̀ lénìí mo tún lè sinmi fún bí oṣù bíi mélòó kan bẹ́ẹ̀ ni sà. ẹ̀yin ará ilé tẹ̀ ń wò ní ṣe rí ọ̀rọ̀ yà ń sọ bọ̀ mo fẹ́ ká máa kẹ́kọ̀ọ́ ńbẹ̀ àwọn tó bá ti nípa tí ó pọ̀ ní entertainment industry pé iṣẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ ń jẹun náà lónìí àwọn tó lànà ẹ̀rẹ́ o ọ̀nà táwọn kan ń gbà tí wọ́n ń tọ̀ ń sìn lára àwọn tó lànà ẹ̀rẹ́ ṣe rí ó máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀ gbà pé àwọn tó bá dá nǹkan rí ọ̀pọ̀lọpọ̀ ló máa tap látara àmọ́ ń tì wọ́n ṣùgbọ́n àwa náà gbọ́dọ̀ wá sinmi ṣùgbọ́n tọ́lọ́ ń bá lákòókò kan ti tó ó ti tó náà nìyẹn now ìmísí onídẹ̀ṣì wà tó pọ̀ gan-an yàtọ̀ sí àwọn tẹ́ ẹ bá ṣe ń gbà yẹn ẹ mọ àwọn kónkóló ṣáńkó àwọn àgbààgbà olórin míì ẹ wàá súnmọ́rú àwọn àgbà olórin kankan ni. nígbà yẹn náà gbogbo wọn náà tí mo lè sọ pé mo ṣiṣẹ́ tàbí gbára wọn kọjá kò sígbà tí mo bá lọ sọ́dọ̀ wọn náà wọ́n máa ń encourage mi náà ni because nígbà yẹn àwọn kan tiẹ̀ pariwo pé ó yẹ kán lé mi kúrò nínú goman wọ́n lé mi kúrò nínú gospel association kìnìkan kò yẹ kán máa gbà kí n súnmọ́ wọn ṣùgbọ́n àwọn bàbá yẹn ò fi ọ̀rọ̀ yẹn ṣe anywhere tó bá ti rí mi wọ́n ṣàsọ pé kí n máa béèrè fún orí ọ̀fẹ́ láti tẹ̀síwájú orí ọ̀fẹ́ láti má padà sẹ́yìn láti má wo èjì torí pé ìjì yẹn pọ̀ àwọn bàbá Ìmọ́lẹ̀ Ayọ̀ anytime tí mo bá rí wọn anytime tí mo bá lọ sọ́dọ̀ wọn wọ́n máa ń fàdúrà ràn mí lọ́wọ́ wọ́n dẹ̀ máa ń encourage mi then kó tó di pé popsi mi jáde láyé torí wọn ò sí mọ́ kó tó di pé wọ́n jáde láyé àwọn ni olórin tí popsi mi like any event tá a bá fẹ́ ṣe ní church wa Ìmọ́lẹ̀ Ayọ̀ náà máa ń pè. bẹ́ẹ̀ ṣe ń sọ pé oògùn ọ̀gùn yìí ṣé ká sọ pé fújì tẹ mú wọ gospel ló fà ní àbíkíni. kò kí ń ṣe fújì tí mo mú wọ gospel etí táwọn ènìyàn fi gbọ́ ni òun ló fa ogun yẹn nígbà yẹn then ká sọ wípé ojú ò tí ì là ní ayé ìgbà yẹn. ẹ̀mí mímọ́ ló sọ fún yín. torí pé ó jẹ́ pẹ̀mí mímọ́ náà ló sọ fún mi ló jẹ́ kí n ṣì wà báyìí torí tó bá jẹ́ pé kò sí fẹ̀yìntì ẹ̀mí mímọ́ ni nǹkan mi là bá máa sọ o torí ohun tójú mi ti rí ẹnu mi ò lè ròyìn ẹ̀ bẹ́ẹ̀ ni
àìmọye ìjákulẹ̀ nídìí orin ẹ̀mí, àìmọye èmi gan tó máa pè pé báyìí ni o báyìí ni, tó yẹ pé at the end of the day tún ní padà gbọ́ nǹkan kan mọ́. Mo pàdé ìránṣẹ́ Ọlọ́run kan sà, pé mo bóyá kí n sọ̀rọ̀ yìí bọ̀ máa sọ, mo pàdé wọn, wọ́n wá ń kí mi, kíní kan, àwọn tí ń wá mi ti pẹ́. Mo ní yes sir. Wọ́n ní àwọn wà lára àwọn ìránṣẹ́ Ọlọ́run tó lọ gbàdúrà lórí òkè tìmí. Pé kí ni? Bẹ́ẹ̀ ni, pé kí ọ̀tá mi má gbérí. Bàbá tí mò ń sọ yìí, wọ́n máa rí mi nísìn, ó possible kó máa wo program yìí. Wọ́n ń dọ̀bálẹ̀ fún mi lọ́jọ́ tí wọ́n bá mi sọ̀rọ̀ yìí. Wọ́n nítorí pé àwọn gbàgbọ́ pé ẹni tó bá múyàn dání pé kó má lọ, òun náà ojú kan ló máa wà. Ó ní nǹkan kan táwọn náà béèrè lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run ò ṣe fún wọn. Pé ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run wá sọ fún wọn pé káwọn wá mi kàn. Bẹ́ẹ̀ ni, lọ́jọ́ tí mo sọ ìránṣẹ́ Ọlọ́run alààyè ni wọ́n, mo forúkọ bò wọ́n láṣìírí sà. Ẹ̀dọ́ wọ́n lọ gbàdúrà against yín. Nígbà yẹn nítorí orin yẹn pé kó má tà, kí ògo ọ̀tá mi kó má ṣe. But orin yẹn tà. Orin yẹn tà ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn ẹ̀mí Ọlọ́run, ṣùgbọ́n Bíbélì sọ pé ní láàárín àwọn ènìyàn mi láti rí àwọn ènìyàn ìkà. Àti bí ṣe rí ńgbà míì tọ́lọ́run bá fàyè gbà kí nǹkan ṣẹlẹ̀ náà ká lè fi rí ẹ̀kọ́ kọ́ ni. Ọpẹ́ ni fún Ọlọ́run mi tó ṣohun ayọ̀ ńlá, ògo ni fún Olúwa mi tó ṣèlérí tó múṣẹ. Èmi ò máa dúpẹ́ Ọlọ́run mi ò ṣé o, èmi ò máa dúpẹ́, máa fọpẹ́ fún, máa fi yìn fún Ọlọ́run mi ò ṣé. Mo wá sọ pé ọmọ Ọlọ́run bá mi hallelujah o, hallelujah méje kò pọ̀ jù, lálẹ́ lọ́sàn-án láàárọ̀ kò pọ̀ jù, oore tó ṣe nínú ayé mi kò lóǹkà, èmi á fa hallelujah méje yìn bàbá o, ẹ̀ka hallelujah hallelujah, ẹ bá mi hallelujah rẹpẹtẹ, ẹ bá mi hallelujah fẹ́rẹ́fẹ́ o. Ẹ̀yin Jésù lógo, tọ́lọ́rẹ́ tó ṣe é fẹ́ mi kò ní iye, ẹ̀yin Jésù lógo, ẹ̀yin Jésù lógo, oore tó ṣe é fẹ́ mi kò ní iye, lélẹ́lẹ́, oore tó ṣe é fẹ́ mi kò ní iye o. Ṣé ẹ̀yin náà kọ́ lọ ẹ̀ka hallelujah o? Ẹ̀ka hallelujah ẹ bá mi hallelujah fẹ́rẹ́fẹ́, ẹ bá mi hallelujah fẹ́rẹ́fẹ́ o. Kẹ́kọ̀ọ́ nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ń wò yìí pẹ̀lú Adéjọkẹ́ Bánkọ́lé. Nígbà tí èèyàn bá initiate idea kan táwọn èèyàn bẹ̀rẹ̀ sí bínú ẹ̀, idea yẹn lọ́pọ̀lọpọ̀ wá ń gbádùn sí i débi pa àti ráwọn ẹlòmíì tó ń gbóní fújì wá sínú church báyìí. Kí la wá ń sọ? So tẹ bá débì kan fẹ́ fẹ́ ṣe rẹ́kọ̀dù ẹlòmíà ní no. Wá ní rárá o, artist lágbájá. But artist tó ń sọ yìí náà ti pẹ́, it's over 20-something years. Èmi ò tiẹ̀ wá bọ́dà mọ́ ni sà. Torí nígbà yẹn ta tiẹ̀ fira wálẹ̀ tí oníkálukú lọ tí táìmù yẹn pé, tí mo ti gbìyànjú bí ọdún kan, ọdún méjì, ọdún mẹ́ta lẹ́yìn ìgbà yẹn tí mi ò ti rẹ́nì kankan sọ pé kí ló ń ṣe, mi ò bọ́dà mọ́. Mo wá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Ohun tó wá fọ́nì ni pé sà, mo máa ń lọ sí program, kò kí ń ṣe pé bóyá mo ní orin kankan lórí rédíò, wọn ń play orin mi lórí rédíò, wọn ń play orin mi ní tẹlifíṣàn, even tí n bá ń kọjá lọ àwọn èèyàn máa kọjá lẹ́gbẹ̀ẹ́ mi, wọn ò dá mi mọ̀. But when you mention that name, Ọmọlọ́pẹ́, kò sẹ́ni tí ò mọ̀. Orí ọ̀fẹ́ yẹn ni mo fi mọ̀ pé Ọlọ́run gangan ló pè mí, kò kí ń ṣe pé bóyá mo ṣe àyànjúnà àbí mo ṣe àìgbọràn àbí mo fi ọwọ́ lé nǹkan kan tí kò yẹ kí n fọwọ́ lé. That's why tí ìjì yẹn ò ṣe kí ń bà mí lẹ́rù. Ohun tí mo wá fẹ́ sọ ni pé ṣé ẹ̀rí tẹ́yin bá wá pè mí sí church yín pé Ọmọlọ́pẹ́ wá kọrin fún wa, tí n bá débẹ̀ kí n tó kúrò church yín màá rẹ́ lómi tó máa sọ pé next week Sunday wá kọrin fún mi. Mi ò ní orin lórí rédíò. Ẹ̀kọ̀kan gẹ́gẹ́ bí mo sọ, ẹ̀kọ̀kan ni mo máa ń post, ẹ̀kọ̀kan, and the fear of kí ló fẹ́ ṣẹlẹ̀ ló fà á. Ẹ̀bọ̀ tí lè ta wá ń ṣe nǹkan eléyìí wọ́n máa ń wò káàkiri àgbáyé. Mo mọ̀ pé Ọlọ́run ní tọ́lọ́run fẹ́ ṣe. Ẹ wo láti 22 àbí 24 years ago tí mi ò rẹ́ nìkan kan sọ pé Ọmọlọ́pẹ́ nìṣó lórí social media kí n interview ẹ̀. Bẹ́ẹ̀ ni. Ṣé mi máa break record? Bẹ́ẹ̀ ni sà. Bẹ́ẹ̀ ni tí mo ti jókòó báyìí pé lórí TV àbí lórí kinní kan ẹ̀sà á ti lé lọ́dún 10. Bẹ́ẹ̀ ni. Kábíyèsí. Á ti lé lọ́dún 10. Bóyá lẹ mọ̀ o. Bóyá lẹ mọ̀ pé Olúwa ni àbí bóyá lẹ mọ̀ o, bóyá lẹ mọ̀ pé Jésù lolúwa, wọn ò tí ì tó kọ́ lọ pọ̀ sí wa o. Gbogbo ẹ̀yin aláàánú káàkiri àgbáyé, gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Katsina àti Sugar, gbogbo ẹ̀yin tẹ nígbàgbọ́ nínú mi pé ọ̀pọ̀ nǹkan tí n bá ń ṣe mi kì í fara ṣe. Ṣé rí arábìnrin tẹ̀ ń wò yìí nínú àwọn olórin tí Ọlọ́run bá fún ní ẹ̀bùn ni. Wọ́n dẹ̀ sọ wípé ìgbésẹ̀ táwọn ń gbé kì í ṣe pé àwọn fara gbé. Ṣùgbọ́n nígbà míì àwọn ogun míì máa ń ṣẹlẹ̀ sí wa torí àwọn ìdí kan.
ẹlòmíì ti wà tó jó lórin tí ò ṣáà sí mọ́ lónìí. bẹ́ẹ̀ni Ṣebí lẹ́yìn ìgbà tó ń sọ yìí ni àbúrò olórin kan Tàfà Súfè kan tó jẹ́ pásídẹ́ǹtì mi ò sí mọ́. Ẹni tó bá ṣì wà láyé Ọlọ́run tí ì pàwíwá rẹ̀. bẹ́ẹ̀ni Ṣùgbọ́n bí Ọlọ́run bá fi sí ẹ lọ́kàn, ẹ lè fẹ́ ṣe event kan, ẹ lè fẹ́ ṣe church service kan bá ṣe one time December yìí àbí early year tẹ fẹ́ pè wọ́n. Bọ́lọ́run bá fi sí wọ lọ́kàn náà pé kí ló fẹ́ ṣe láti gbé rẹ́kọ̀dù míì jáde, kò sí ohun tó burú ńbẹ̀. Èmi mọ̀ pọ́lọ́run á dá sọ́rọ̀ ayé tiyín náà. Náà ẹ máa ń lo òde eré nǹkan bẹ́ẹ̀ni kan, kò síbi ẹ máa ń tí ṣe yẹn. bẹ́ẹ̀ni wọ́n bá ń ṣe patí wedding burial ìṣílé ìkómọ church program ìsọjí anniversary anything. Ok, olórin kan wà tó ń jẹ́ Aláṣeyọrí. Okay. Ẹ ti ríra rí? No àti ìrìà rí. Irọ́. Aláṣeyọrí. Mo máa ń gbórin wọn bọ́ àti ìpàdé rí. Wow. Àpèkẹ́ Ọlá ńkọ́? Ìpàdé rí bọ́ mo máa ń gbórin wọn. Abẹ́yàn ń jáde ni. Gẹ́gẹ́ bí mo ṣe sọ mo máa ń jáde ìgbọ́n ìjáde mi kò dàbí ìjáde àwọn. Gbogbo àwọn tí mò ń sọ yìí kò sí ì tó máa lóhùn ò gbọ́ pé olórin kan ń jọmọ ọlọ́pẹ́ o. Bẹ́ẹ̀ni èmi náà gbọ́ wọn mi ò sọ pé Tó ti yé mi. mo mọ̀ wọ́n but àti bóyá kẹ́ invite mi kẹ́ invite wọn kájọ wá wà ní same event. No. Ẹ̀yin tẹ́ ń wò mí káàkiri àgbáyé ẹ lè ní event kan ṣe tẹ́ ní ìdáwọn olórin ẹ̀mí inú mi á tún dùn tá a bá rí irú collaboration bẹ́ẹ̀ tá a bá rí something like that. Bó bá dẹ̀ jẹ́ Àpèkẹ́ Ọlá náà ló ń wò mí tàbí Aláṣeyọrí náà àǹtí ń rèé o ọmọ ọlọ́pẹ́ bóyá lẹ mọ̀ o. Bóyá lẹ mọ̀ p'Olúwa ni bóyá lẹ mọ̀ o bóyá lẹ mọ̀ pé Jésù lolúwa wọn ò tí ì tó kán lọ pọ̀ sí wa o. Ọ̀tá tó fìtínà mi tí ò jẹ́ rírí ayé mi gbà o lórúkọ Jésù ìyà dé fún látòní lọ wọn ò tí ì tó kán lọ pọ̀ sí wa o. Bẹ́yìn náà bá fẹ́ ṣe birthday shout out ẹ máa ń ṣe singles fáwọn tó ń ṣọjọ́. Bẹ́ẹ̀ni. Ṣé lẹ́yìn ìgbà yẹn tẹ́ ṣe rẹ́kọ̀d pẹ̀lú Pàsó yẹn pàdé rárá? A máa ń pàdé o dáadáa. Ìgbà kan wà tó jẹ́ pé tán bá ní event wọ́n ti bẹ́ẹ̀ ni Alhaji Pasuma ni mò ń sọ̀rọ̀ nípa wọn. A máa ń pàdé dáadáa a máa ń pàdé kò dẹ̀ síbi tí wọ́n ti pàdé mi tí wọ́n sọ pé àwọn ò rí mi rí even bó ti ṣe jẹ́ pé ó ti pẹ́ tó níbi tí mo gbóṣùbà fún Ọlọ́run nípa mẹ́mórì wọn dé ṣe mọ̀ pé ìgbà yẹn mi ò sanra tó ìmọ̀ òṣì but anywhere tó bá ti wá rí mi bí mo ṣe tínrín gbà yẹn àti bí mo ṣe rí sìn wọ́n máa dá mi mọ̀ wọ́n máa pè mí ọmọlọ́pẹ́ 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 wọ́n máa kí mi wọ́n máa pray fún mi so a máa ń pàdé then Malaika yes àwọn náà dá mi mọ̀ dáadáa tá bá pàdé àwọn náà máa ń ṣe dáadáa sí mi so and likes of them. Ẹ máa ti rí àwọn Ṣáńkó ti pẹ́ o. Ó ti pẹ́ tí mo ti rí Ṣáńkó. Ó ti pẹ́ tí mo ti rí Ṣáńkó. Ó ti pẹ́. Ṣáńkó Ràṣídì. Ó ti pẹ́ but a máa ń sọ̀rọ̀ lórí Facebook tó bá post mo máa ń bá like mo máa ń comment. Sáfẹ́jọ́ ńkọ́? Sáfẹ́jọ́ a sì sọ̀rọ̀ ní bóyá early this year pẹ̀lú Sáfẹ́jọ́ ńgbà tó wà Amẹ́ríkà. Tẹ̀kómà ńkọ́? Tẹ̀kómà náà wà. Tẹ̀kómà náà wọ́n dà pé mo ṣì rí àwọn lọ́dún yìí ní event bẹ́ẹ̀ni. Ẹ padà sẹ́yìn ẹ ronú sẹ́yìn padà nígbà tó ń ṣe rẹ́kọ̀dù bí ìrìn àjò yẹn ṣe wá rí dòní ẹ fi mú nǹkan kan jáde. Ẹ jẹ́ kọ́kọ́ sọ lọ́rọ̀ kí n tó wá forin parí ẹ̀. Ohun kan tí mo fẹ́ sọ fún ẹnikẹ́ni tó bá ní ẹni ìdojúkọ ni pé kán stay focus kí wọ́n dẹ̀ máa gbàdúrà torí pé kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe ó lè pẹ́ ẹ wo Anna bí Pẹ́línà ṣe kẹ́gàn Anna tó at the end of the day Anna padà bímọ ó tún wá bí olú ọmọ òun ni ọ̀rọ̀ mi léni o because ohun tí mo ti fojú wì nínú ìrìn àjò yìí kò kí ń ṣe kékeré bọ̀ èmi náà rèé léni gẹ́gẹ́ bí mo yẹ sọ lẹ́ẹ̀kan àti tó 10 years mo ti gbọ́ àwọn wájú kámẹ́rà báyìí tó ti interview mi pé kí lẹ́yìn ṣe ń bẹ̀ yẹn ṣùgbọ́n èmi rèé inú ilé mi ni mo jókòó sí tí mo rí mẹ́sẹ̀gì lórí fóònù mi kò kí ń ṣe pé bóyá mo wá kiri so téèyàn bá ti lè dúró tó dẹ̀ mọ Ọlọ́run tó ń sìn kò sí ní ilẹ̀kùn yẹn máa ṣí lọ́jọ́ kan tó máa wá dàbí àlá so ìdí nìyẹn tí mo ṣe máa wá sọ wípé ṣáà dúró kó o mẹni tó gbàgbọ́ dúró kó o mọ Ọlọ́run tó ń sìn o torí pé bó ti wù kó le tó ó ń padà bọ̀ wá dẹ̀rọ̀ dúró yóò dára fún ọ. So bó ṣe rí. Ẹ wá rí àwọn kan tí bóyá tẹ̀yin náà mọ̀ ń gbà yẹn tó ti lè jáde látara yín tó ń kọrin. Ṣé tó ń kọrin báyìí? Wow. Tó ń ṣiṣẹ́ lọ́ndà mi.
rárá torí pé bí mo ṣe sọ iṣẹ́ yẹn wọn ò jẹ́ kó lọ débi tí mo ti máa ráyè train àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ọ̀dọ̀ mo náwọn èèyàn tó ń ṣiṣẹ́ pẹ̀lú mi but mi ò ní àwọn èèyàn tí mo lè sọ pé under mi ló ti ń ṣiṣẹ́ tó fi wá lọ dúró èmi ò kí ń parọ́ mi ò ní torí pé lénìí tí mo bá fẹ́ lọ síbì kan máa pe ẹ̀yin tó bá dọ̀la mo lè má rẹ́yìn pé ètò pẹ̀lú mi so bí ìrìn àjò mi ṣe rí nìyẹn bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé láti bí ọdún bíi 2-3 sẹ́yìn nísìn mo ti ní àwọn èèyàn tó jẹ́ pé wọ́n jẹ́ standard band tó yẹ pé mi ò ṣẹ̀ṣẹ̀ nídìí láti dààmú kí n tó rí wọn but pé láti ìbẹ̀rẹ̀ but for now full band wà. bẹ́ẹ̀ni láti bí ọdún bíi 3 sẹ́yìn full band wà àìmọye orin mi bí irú reggae tí mo kọ yẹn ń sìn oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn ti gbà wọ́n ti fi so àìmọye. Queen Adéjọkẹ́ Bánkọ́lé Ọmọlọ́pẹ́ orúkọ yẹn náà lẹ ń jẹ́ láti gbà yẹn ẹ tí ì má rí. mo ti má rí o. nígbà tí ẹ bí Bánkọ́lé yẹn náà lẹ ń lò. orúkọ bàbá mi ni. so mi ò oyin tán fi mọ̀ yín. òun náà fi mọ̀ mí so mi ì fẹ́ change ẹ̀ káwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ máa sọ pé ṣóun ni àbó nǹkan. ẹ fáwọn èèyàn lẹ́rọ ìbánisọ̀rọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn káàkiri àgbáyé ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọ́n ẹ jọ̀ọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè pè wọ́n sí ni bóyá ẹ fẹ́ gbòdèrè fún wọn tàbí ẹni béèrè kan àbí nǹkan kan tàbí ẹni support tẹ́yin náà fẹ́ ṣe láti jẹ́ kí iṣẹ́ ikú túbọ̀ máa tẹ̀síwájú ẹ bá mi pè Queen Adéjọkẹ́ Bánkọ́lé Ọmọlọ́pẹ́ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán fẹ́ pè. 080 324 65 285 080 324 65 285 òun náà ni WhatsApp number mi. òun náà ni WhatsApp. Yes. ẹ̀yin àti Pasuma nìkan lẹjọ ṣe combination. rárá èmi àti Sister Esther Ìgbẹ́kẹ̀lé náà ṣe. in fact ìyẹn gan just single ni àwa 4 la ṣe èmi Sister Esther Ìgbẹ́kẹ̀lé àwọn dádì mi nínú Olúwa 2 kan náà tún pẹ̀lú wa a jẹ́ 4 tàjọ ṣe but orí audio mark nìkan la release sí. ṣé Fuji level yẹn náà lẹ́wà. Fuji level yẹn ni mo kọ ògo fún Olúwa màkàlélúyà ògo fún Ọlọ́run ògo màkàlélúyà màyàn Ọlọ́run lógo ògo fún Olúwa o. okay that's good. ó ti náà lẹ ti gbọ́n tẹ́ bá fẹ́ pè wọ́n ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè pè wọ́n sí náà ni wọ́n ti sọ fún wa yẹn ẹ ṣé gan gbogbo èèyàn lólùfẹ́ ètò ìkáàkiri àgbáyé. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.